bẹ́ẹ̀ ni èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni mo kí wa nílé lóko, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi. Mi ọmọ yín náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà àti gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí yín nílé lóko, mo kí yín lájò lẹ́yìn odi. Àánú Ọlọ́run lọ́lọ́run kó máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ mọ̀ pé tí ò bá nídìí obìnrin ìjẹ́ kó mólú lórí àwọn tá à ń sọ̀rọ̀ lánàá. Ó ní àwọn oríṣiríṣi, ó ní àwọn ìpele tí ó wà. Àwọn information yìí pọ̀ lọ́wọ́ wa tó jẹ́ pé mo believe pé ó yẹ ká jọ gbọ́ ni. Lénìí tí mo wá yìí, tí mo kí wa pé a kú ojúmọ́, mo kí wa lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àsìkò tá a wà. Mo fi àsìkò yìí kí bàbá mi Professor Banji Akíntóyè, mo kí wọn, àánú Ọlọ́run kó máa bá wọn. Wọ́n ti lẹ́mìí gígùn, bẹ́ẹ̀ ni àlàáfíà kó máa bá wọn gbé. Bẹ́ẹ̀ ni mo á fi ọlá tí wọn náà mo fi kí mẹ́rítọ̀ mi Dr. Chief Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Aládìsá, owó bàbá Dámì, owó ọkọ̀ rọ́pò, owó bàbá Yọ̀mídé, ẹ̀yin lọ́mọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládìkún lágbàfà Aláàfin Ọ̀yọ́. Ṣé bóun náà ni bàbá fi ń sọba káàkiri ilẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni mo kí yín Olóyè Sunday Igboho. Mo á kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora àtẹ̀ǹtẹ̀ wà nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ dìímú lóòótọ́, tẹ́ gbé dání tọkàntọkàn tó jẹ́ pé kò sí àmúlùmọ́là ń bẹ. Mo kí yín, mo yìn yín. Mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ̀ ń darí wọlé, mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi káàkiri, mo kí yín. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo gbé wá lénìí, tí màá dẹ̀ play fídíò yẹn, mo lè play voice yẹn jáde kí n má mo lè show ẹ̀. Tí mo gbé wá ó ṣe pàtàkì fẹ́mi àti yín ká jọ gbọ́. Àṣírí lórí ìrìn àjò àwọn tó wà ní diaspora tí wọ́n wá sílé, tí wọ́n ṣe ìwádìí báwo ni movement ṣe rí, ǹjẹ́ báwo nìkan, báwo gan ni Onitiri gan ṣe jẹ́, gbogbo ẹ̀ lẹ́gbọ́ lénìí. Àwọn ẹni tó jẹ́ backbone ìyá Onitiri, àwọn ẹni tó jẹ́ gbòógì nínú òmìnira 2022, ojú wọn ti là, wọ́n ti dé, wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tá jọ̀dọ̀ àtẹ̀yin bàbá tí ẹ̀ ń tẹ̀lé wọn, ìbádákẹ́ ẹrù dáadáa kẹ́ ẹ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ǹjẹ́ ṣe tó gbé dání sí bẹ́ẹ̀ ló ṣe rí. Òótọ́ ó lè gbé dání kó jẹ́ dáadáa, bọ̀ ẹ jẹ́ ká rò ó. Ẹ gbọ́ mi yé, ẹ jẹ́ ká jọ jọ̀ wò. Àwọn nǹkan tí wọ́n tanra wa, wọ́n ń lo géèmù olóṣèlú fún wa. Gbogbo àwọn nǹkan yìí ó ń ṣe mí láàánú dé pé mo máa rò ó ní tó ń pa mí lẹ́kún. Nígbà tí wọ́n dé, tí wọ́n da ìrìn àjò, tí wọ́n dà wọ́, wọ́n dàrú, wọ́n dà wọ́ ní pé wọ́n sì tún padà. Ìyá Onitiri, ìjìnlẹ̀ Marcus, òtítọ́ òdodo ẹ̀ sọ. Irọ́ wọn parọ́ fúnrọ́, èké parọ́ fún èké, arẹ́njí oríṣiríṣi lẹ̀ ń tò. Torí tójú tí wá ti rí làwa fi mọ̀ pé nǹkan báyìí tẹ́ gbé dání irọ́ ni. Ẹ lè wà lókèrè kẹ́ máa jánu fún wa. Àwa fúnra wa jáde a rí. Ẹ̀yin wà ń bẹ pẹ̀lú àwọn ọmọ yín ni. Irọ́ ò lè fẹ́ máa pa. Bọ̀ lénìí màá fi, kò ní sí ọ̀rọ̀ lọ títí, màá fi àwọn fídíò yẹn màá play ẹ̀. Kẹ́yìn fúnra yín, mo kẹ́yìn bàbá mi bẹ́ẹ̀ ṣe ń dé, mo kí yín a kú ojúmọ́, ẹ ṣé àná, mo kí yín. Ọlọ́run bàbá mi máa dúró tẹ̀yìn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nínú àwọn ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé àwọn tí wọ́n gbé dání òmìnira 2022, kí ni ìgbà tẹ́mi pariwo nígbà yẹn before Adélé, kó tó di àsìkò Adélé, tí mo ní how come, ọ̀nà wo náà fẹ́ gbé gbà
tó jẹ́ pé ẹ máa ní kí wọ́n lọ máa lé àwọn gómìnà tó wà lórí ipò, kí wọ́n máa lé àwọn chairman tó wà lórí ipò lọ́wọ́, pé wọ́n máa lé wọn kúrò lórí àga wọn àjòkó síbẹ̀. Ẹ jẹ́ ká gbé sínú ọpọlọ wa. Nínú Nàìjíríà tá wà yìí, ẹ jẹ́ ká gbé kalẹ̀ sínú ọpọlọ wa. Ẹ mọ̀ pé irọ́ tó jìnnà sí irọ́ ni. Nàìjíríà gan ẹni tó jàre wọ́n ń gbà mọ́lé. Nàìjíríà tó jẹ́ pé ẹni tó jàre gbéyàn lọ kóòtù, ẹni tó jẹ̀bi ló ń jàre bọ̀ tọ́nú ti ẹni tó jàre mọ́lé. Why tá a sì parọ́ tara wa? Why tẹ́yìn èèyàn ṣe mọ̀ pé báyìí ló ṣe rí? Bọ̀ máa play fídíò yẹn ẹ lè mọ̀ wípé ìyá Onitiri is a joker. Wọ́n play wa. Ọ̀rọ̀ yìí máa ń pa mí lẹ́kún gbà mí pé màá wò pé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ti forí rúgbó, ọ̀pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé a ti face many people balance mọ́. Ọmọ ìyá mi Ọlámilékan Ọláìtàn OBJ respect, Ọlọ́run bá kó bá mi ṣe dáadáa fún, àlàáfíà tó pé ìkọlọ̀ tó bá mi fún lórí Yorùbá nation náà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ìyá yìí ọ̀nà tí wọ́n ń gbowó tó bá tásìkò gbogbo yín máa padà ṣépè. Ẹ rí ń bọ̀ torí pé mo fẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ káàdì kan kí a lè mọ̀ pé gbogbo ń tá gbé dání báyìí ló ṣe rí, báyìí ló ṣe lọ. Ọ̀dà ó bẹ̀rẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí, mo bẹ̀ yín. Mo kí ọ̀gá mi apanisílé mo kí yín, akú ọdún akú yèdún. Bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta. Wọn ò tí ì rí yín lọ́dún yìí, bọ̀ mo ti wá rí yín lọ́dún yìí báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Òwòye ọdún tó ń bọ̀ mà tó ń rí yín àti gbogbo ẹ̀yin tẹ́ wò mí pátápátá. So èmi ò ń ṣe ẹgbẹ́ and I belong to Yorùbá nation. So èmi ò ń ṣe ẹgbẹ́. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ voice note yìí, and I belong to Yorùbá nation. mo fẹ́ kí ẹ bá mi ẹni bá share. dé ní ìgbé fún mi ROTC flag tí mo rí mọ́bẹ̀ àwọn tó bá dẹ̀ wá máa ń fún wọn mo sì ní more than 50 flag, more than almost 100 flag mo ní 160 something mo ní jẹ́ pé mo fi ń tọrọ fáwọn èèyàn láti encourage wọn. Ọlọ́run ni ọ̀gá tèmi àtàwọn tí ó ń sanwó oṣù fún mi, àwọn ọ̀gá mi nínú ìrìn àjò mi. Nígbà tí mo dé láti Nàìjíríà mo sọ gbogbo nǹkan tó jù mí rí. State mẹ́rin ni mo travel lọ, nípa ìgbà pé 5 yàtọ̀ sí pé à ń pe àwọn. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ voice note yìí ẹ jẹ́ kí n mọ̀, ẹ bá mi tẹ yes or no tó bá yẹ pé ẹ ń gbọ́. Ó dẹ̀ láwọn kankan tí mo fẹ́ kẹ́ ẹ dìmú nínú àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ tó bá yẹ pé ẹ ń gbọ́ mi dáadáa, ẹ ń gbọ́ voice note yìí kíníkíní. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes. Báwo ni báyìí àwọn tèmi mọ̀ tó ẹ pé ajọ́ ṣe Yorùbá nation lórí online àti lórí ọ̀fọ̀ mo pé gbogbo wọn. Gbogbo ẹni tẹ́ bá ń gbọ́ alẹ́ ni mo fẹ́ fi dá yín lójú pé kò sẹ́ni tó mọ ẹni tó ń pè ní Black Lion yàtọ̀ sí àwọn jagunjagun tí wọ́n ń lò, àwọn èèyàn nìkan náà mọ ẹni tó ń pè ní Black Lion. Kò sẹ́ni tó mọ̀ ní gbogbo àwọn tèmi mọ̀. Ìmọ̀lẹ́ sọ pé gbogbo àwọn tèmi mọ̀ èmi jẹ́ àwọn oko gidi láwọn real grassroots people láti Abẹ́òkúta, láti Ògùn state lọ sí Ọ̀yọ́ state, lọ sí Ọ̀ṣun, Òṣogbo, Ìwó, Iléṣà, Ilé-Ifẹ̀ tó jẹ́ ìlú mi. Jagun tí wọ́n ń lò, àwọn èèyàn nìkan náà mọ ẹni tó ń pè ní Black Lion. Kò sẹ́ni tó mọ̀ ní gbogbo àwọn tèmi mọ̀. Ẹ jọ̀ọ́ máa di point yẹn o. Àwọn tèmi mọ̀ èmi jẹ́ Kò sẹ́ni tó mọ Black Lion. àwọn real grassroots people láti Abẹ́òkúta, láti Ògùn state lọ sí Ọ̀yọ́ state, lọ sí Ọ̀ṣun, Òṣogbo, Ìwó, Iléṣà, Ilé-Ifẹ̀ tó jẹ́ ìlú mi. Kì í ṣe pé mo lọ wádìí pé ta lẹ mọ̀, bẹ̀tẹ̀ mi bá ti rí ìṣẹ̀ pé ẹ ń gbọ́ báyìí ni kò sẹ́ni tó mọ rédíò ìjìnlẹ̀ o, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lálẹ́ yìí o, kò sẹ́ni tó ń gbọ́. Kò sẹ́ni tó mọ rédíò ìjìnlẹ̀ o. Ṣùgbọ́n owó oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Kò sẹ́ni tó mọ rédíò ìjìnlẹ̀ o. Dátà 200 naira pẹ́pẹ́ ìjìnlẹ̀
àbí fájú àbí wálé àlè ló máa fi wò wọ́n, kò sẹ́ni tó lágbára ẹ̀. Very few people ló ń lo data wọn. Ẹ tẹ́ bá ní àwọn èèyàn sí Nàìjíríà ẹ rí pé wọ́n máa ń pa data. Tẹ́ bá pè wọ́n ìgbà tó má ṣe release call nínú máa flash kẹ́lẹ̀ pé wọ́n padà nítorí pé ó máa ń waste tó má ti tan data wọn sílẹ̀ ó máa ń waste. So because of that wọn popular o. Adèdè fẹ́ kọ́ mọ̀ lálẹ́ yìí kò sẹ́ni tó ń pè fat ẹnì kan ṣoṣo tó popular ní Nàìjíríà bá ń sọ̀rọ̀ Yorùbá nation. Ẹ máa gbọ́ ẹ tún bá mi tún sọ. Pa data tẹ́ bá pè wọ́n ìgbà tó má ṣe release call nínú máa flash kẹ́lẹ̀ pé wọ́n padà nítorí pé ó máa ń waste tó má ti tan data wọn sílẹ̀ ó máa ń waste. So because of that wọn popular o. Adèdè fẹ́ kọ́ mọ̀ lálẹ́ yìí kò sẹ́ni tó ń pè fat ẹnì kan ṣoṣo tó popular ní Nàìjíríà bá ń sọ̀rọ̀ Yorùbá nation Sunday Igboho ní Banko. Ẹ gbọ́. Ṣé kò tẹ̀ Sunday Igboho ni ṣé ti ń sìn òótọ́ lèmi máa sọ èyí sọ pé tó kún fẹ́ dún ọmọ Yorùbá nínú kí n máa parọ́ fún yín mi ò ní parọ́ fún yín. Ṣé ẹ rí bàbá yìí ọ̀kan gbòógì tó jẹ́ èèkàn nínú òmìnira 2022 òun ni bàbá yìí jẹ́. Ẹ wò ó kì í ṣeré o. Ọ̀kan gbòógì òun ni. olóṣèlú la sọ pé a máa ṣe ọ̀nà wọ́n ti mọ̀ pé kò sówó ìwọ̀nba owó tó wà ń bẹ̀ olóṣèlú ti mọ̀ pé ó máa kó jẹ ibẹ̀ tó máa promise èmi ò ń ṣe olóṣèlú lóòótọ́ ilé olóṣèlú ti jáde èmi ò ń ṣe olóṣèlú ló máa sọ fún pé ẹni tí ò bímọ o nígbà tó máa ti wọlé tán ó máa bímọ by fire by force èmi ò ń ṣe olóṣèlú tó ti ń sìn nǹkan tèmi rí ìdílé mi lè dé láti Nàìjíríà mo sọ pé kò sẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ àwọn pípù yìí o. I need more grassroots campaign so that one tell them ìyá Onitiri go popular. Ṣé gbọ́ gbogbo mú àmọ́ àtàǹtì orí íńtánẹ́ẹ̀tì ni ìyá Onitiri ti popular. Ìyá Onitiri go popular orí íńtánẹ́ẹ̀tì ni. Ẹ wo mi ò orúkọ ẹ̀ bá wù ta ló mọ̀ Yorùbá nation yìí ló jẹ́ kí wọ́n tó mọ̀. Ẹnìkan wà tó ń jẹ́ dúpẹ́ Onitiri. Ẹ wò ẹ máa bá mi ká lọ. Kò popular tó Ìgbòho mo sọ fún yín láti kejì pé láti fi bùdókì ìyá Onitiri bẹ́ẹ̀ a jẹ́ ká sọ òótọ́ fúnra wa. Nǹkan tí ìyá Onitiri gbé dání ìwọ̀nba àwọn tó yẹ pé wọ́n ń jẹ́ ẹ̀wọ̀n lórí íńtánẹ́ẹ̀tì tó ń níwọ̀nba owó bóyá wà là ń fowó ránṣẹ́ sí wọn tó jẹ́ àwọn bí àwọn ọmọ ogun àbáwọn ọmọ Sunday Igboho tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lọ yára ń díẹ̀ gẹ́gẹ́ àwọn yẹn lọ́ mọ̀ nípa gúúpù ìyá Onitiri. Ṣé ti ń sìn gúúpù Sunday Igboho ni wọ́n mọ̀ ìgbà tó dẹ̀ di pé Sunday Igboho ti dé ọ̀dọ̀ bàbá Akíntóyè wọ́n tó wọ́n mọ̀ àwọn Akíntóyè àǹkó. Kò sẹ́ni tó mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ ẹni tó ń jẹ́ Black Lion kò sẹ́ni tó jẹ́ yẹn àwọn tí wọ́n ń lò àwọn náà mọ̀ wọ́n dẹ̀ introduce wọn sáwọn warrior wọn. Gbogbo àwọn tèmi mọ̀ tó jẹ́ ordinary Yorùbá people ní garage àbí ní tá bá ti ń mú nǹkan kò sẹ́ni tó mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo dé University of Ibadan ní staff club University of Ibadan tó wà lábàdínà kó mo sì láwọn ọ̀rẹ́ síbẹ̀ mo débẹ̀ mo sọ̀rọ̀ Yorùbá nation wọ́n fi mí ṣe èyẹ ni mo sọ ń gbà yẹn mo dé airport mo wọ Yorùbá nation t-shirt àti fìlà tí mo wọ̀ yẹn mo wọ̀ dé airport pé kọ́ńtì ẹ̀rí gbàdàgbàdà mo wọ white t-shirt tí wọ́n ní káràtà máa wọ̀ níjọ́ tá bá máa jáde wọ́n kọ Yorùbá nation wọ́n tó gbé ojú olókùn sáyẹ̀ wọ́n kọ wọ́n ní what do you bring for us what do you bring nǹkan tó ń bèrè lọ́mìnì ẹ̀ kò sẹ́ni tó ń give a damn about Yorùbá nation. Ìyá mi tẹ̀ ń bẹ̀rù kọ́ máa arrest mi àwọn kan ní kí n máa wọ̀ lómi tí máa wọ̀ tó máa arrest mi máa fi popular sí mi gbogbo ayé ló máa mọ ẹni tó ń jẹ́ Mr. Ìṣọ̀lá. Wọn ò tiẹ̀ wò mí ẹni tó bá wa gbé ẹrù nìkan ló béèrè pé dádì wọ́n ti ṣe kí ni máa bọ́ sí àmọ́ ló máa bọ́ sí mo rí aṣọ ẹ̀ wípé máa bọ́ sí. Ìkíní nìyẹn. Ìgbà tí mo dẹ̀ dé mo dẹ̀ ṣàlàyé bá ṣe lè gba Yorùbá nation pé bí ibi tó dé báyìí ó bá ṣe lè gba Yorùbá nation ni mo ilẹ̀ ní tẹ̀kí bí ọ̀nà bíi mẹ́rin àbí márùn-ún mo sọ níjọ́ yẹn. Ara ẹ̀ ní pé tá bá máa gba Yorùbá nation a gbọ́dọ̀ lọ mú ìrò ní millions àjáde àníwọlé ọ̀nà tó bá tó bẹ̀rẹ̀ sí ní negotiate pẹ̀lú àwọn leaders wọn. Bẹ̀ẹ̀ àwọn leaders a pè ní leaders ń sìn pàápàá òmìnira 2022 àwọn ò lè pull crowd mo tún repeat ẹ̀ wọn ò lè pull crowd. Wọ́n ń tan ọmọ Yorùbá láti máa mú ohun ọmọ Yorùbá dùn sódà wọ́n á lè máa fi mí àwọn èèyàn máa wo program wọn ẹ ká sòótọ́ mi ò bí yọ nítorí pé kò ṣẹ̀ mí màmá yẹn try nípa paper work
bẹ́ẹ̀ tí nǹkan tẹ́lẹ̀ ò nífẹ̀ẹ́ sí ni pé ká máa sọ pé à ń múnú ọmọ Yorùbá dùn ká má sòótọ́ fún wọn kò dáa. Ìlú òyìnbó la wà nílùú yìí tí èèyàn bá sick tó bá lọ sí hospital tó wá lọ́mọ fún pa kú in 2 weeks time wọ́n á sọ wípé aláwo wa you have only 2 weeks prepare yourself prepare your house. Ṣé get me bí ìbò ṣe ń ṣe tiwọn nìyẹn. Kò ì dàbí àwọn àṣà Nàìjíríà tó pé ẹ mọ̀ pé èèyàn máa kú lọ́la ẹ ń sọ wípé ó máa ṣe next year kò dáa. So òótọ́ ọ̀rọ̀ kò ní kí ẹ máa sọ òótọ́ ìlú máa sọ lálẹ́ wọn kò bẹ̀tẹ̀ làwọn ọba náà ti ń jẹ nítorí pé àwọn olóṣèlú wọ́n fún àwọn ọba ní owó regularly nílé tó kéré jù nínú ọba ló ń gba 3 million every month ẹlòmíì dẹ̀ ń gba 4 million ó depend lórí position wọn àwọn ọba tó pé wọ́n tóbi dáadáa tó tẹ̀lé first class wọ́n gba 14 million oní 7 million wà oní 8 million wà oní 12 million wà lára àwọn ọba tẹ̀ ń wò yẹn wọ́n dẹ̀ every 3 years lè lọ́n change ká àwọn wọn dẹ̀ ń ra káà Volkswagen fún wọn àwọn káà bíi Mercedes Benz lábẹ́bẹ̀bẹ̀ wọ́n rà fún wọn. Nǹkan tó dẹ̀ ṣe gbogbo ìlú pé ṣe wọ́n pé àwọn ọba làwọn aráàlú máa ń gbọ́ràn sí lẹ́nu jù àwọn aráàlú wọ́n respect ọba ju gómìnà lọ tọ́ba bá ní ẹ má jáde lé ní owó wọn ló gbé wọn ní jáde nítorí bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa wọ́n ń lo àwọn ọba láti fi suppress àwọn èèyàn wa gbogbo alámọ̀ yẹn. ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí. Àwọn olóṣèlú wa wọ́n ń lo àwọn ọba láti fi suppress àwọn èèyàn wa gbogbo alámọ̀ yẹn. Gbogbo alámọ̀ yẹn àwọn bàbá àwọn ọba wọ̀nyí lóòótọ́ náà kó wọn lẹ́rú ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ lẹ́rìí ibi tẹ́lẹ̀ fi support pé ká máa bú ọba rẹ̀ ṣẹ́rẹ́ tó bá wà ní orí àpèrè ọba gangan kọ́ làwọn respect adé orí wọn tó jẹ́ adé ìṣẹ̀báyé ìrùkọ̀rẹ́ ọwọ́ wọn àti ìkókó wọn tó kó lé yẹn because anybody ló lè jẹ́ débẹ̀ lọ́la a gbọ́dọ̀ rí àwọn ìjòkó yẹn àtàdé yẹn a gbọ́dọ̀ rí fín tí ò bá ń ṣe pé àwọn aráàlú bá yọ ọba fúnra wọn àbí ìjọba bá yọ ọba in fact àwọn aráàlú gangan ló lẹ́tọ̀ọ́ láti yọ ọba fúnra wọn because àwọn náà ń yan ọba tí ò bá ń ṣe ìyẹn ni tí ó ti ń sìn èyí tó bá pè lórí adé èèyàn fífi ń wúlẹ̀ tó bá wù kọ́ bá ṣe àjẹ́ńdọ̀ dìde ṣe gẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọba náà ti yọ náà a sì gbọ́kọ̀ nígbà tá a dáyẹ̀ ní Àkúrẹ́ ọba tó nà ìyàwó ẹ̀ tó dá sí ìdí sí lára kí ló ṣẹlẹ̀ wọn ló wà náà ó máa district tó wà mí ìgbé fún ayọ̀ wọn sọ ma mọ̀kámà fún wọn ni tó ṣe ní ọba ẹyọ kan tó mi tó gbè lẹ́yìn wọn bá wa ṣe meeting nígbà yẹn ní last year àbí yá before last year ní tó bá wa ṣe meeting tẹ́jú oṣù àbí máa ní young man náà ẹ̀ ó jáde síta ó bá wa ṣe meeting ó dẹ̀ ń pa Yorùbá ní kí wọ́n ṣe fún àgọ́ ọlọ́pàá náà ti lọ bá máa bọ́ ọba yẹn sí gbogbo ta ló fẹ́ di ọba náà ẹ̀yin náà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lóra wa wò kí ẹ̀yin jẹ́ ọba kẹ máa gba owó kan tó máa fún yín lówó tẹ́pẹ́ ẹ̀rí gbogbo èrí wọ́n fún yín mọ́tò ẹ̀ẹ́dẹ̀ láṣẹ kankan lẹ́nu ẹ̀ lágbára kankan ẹ̀ tún wá bẹ̀ sí gbó àwọn tó fún yín ní sálárì lẹ́nu ẹ máa lùsì iṣẹ́ yín náà ṣé àwa tá a pera wá Yorùbá nation yìí jẹ́ àlè fún àwọn ọba lówó tí wọ́n ń gbà ṣá lè tọ́jú wọn come on ẹ jẹ́ ká ronú náà ẹ kàn ń bú àwọn pípé ni àwọn ọba wọ̀nyí àtàwọn tẹ̀ ń bú wọ̀nyí they are in between devil and Red Sea ara àwọn blue sea dẹ̀ náà pé they are in between the devil and the blue sea àárín ọ̀tẹ̀ irú ẹ̀ náà làwọn ìjìnlẹ̀ àǹkó náà ń lòun sí wọ́n ti pè pé kó wá òun dẹ̀ lóun ò wá òun fẹ́ dá dúró ìbọn tó ń fẹ́ ni pé kọ́ lè máa control ẹni tí wọ́n bá ti lè control ẹni ìròyìn ṣe ara wọn mọ́ wọ́n máa lè dànù ni wọ́n ṣe sí bàbá ọgbọ́n wọ́n ṣe sí Koibi congratulate Ìgbòho tó jáde ṣé àtúní congratulate Ìgbòho mọ́ torí kó ti jáde Ìgbòho dẹ̀ tó wá dọ̀tá gbogbo ọmọ Yorùbá pẹ̀lú wọn tọ́gbọ̀n ọkùnrin yẹn ṣe ọgbọ̀n à ń jàbí kápúkọ̀ náà tí a bá gbàgbé pé nǹkan tí Ìgbòho gbé dání ní ìsìn kì í ṣe tiwa mọ́ eléyìí tó ti ṣe sẹ́yìn nǹkan ọmọ Yorùbá ní wọ́n ní èpo ẹ̀gúsí ó wá di nǹkan tá à ń jí nígbà tá a ti pa tinú ẹ̀ tán tá a ti yọ tá a ti fi sọbẹ̀ ẹ̀gúsí ẹ̀gbọ́n ẹ̀ gbọ́dọ̀ jírí ẹ lọ́kọ́ sínú kan pẹ̀ kò dáa bẹ́ẹ̀ ọmọ Yorùbá kò dáa bẹ́ẹ̀ kò dáa nígbà yẹn congratulate Ìgbòho bí adúpẹ́ o Ìgbòho ó ti jáde o at least ó ti lọ rá àwọn family o láti bí ọdún kàbọ̀ méjì tó lónìí gbé nìkan nítorí ẹ̀ tí bẹ́ẹ̀ gbà ń yọ ni bóyá àwọn obìnrin tẹ̀ ti yọ ni gbogbo àwọn obìnrin tó ń sọ̀pọ̀ tì màmá ẹ̀ tó ń jọ ń gbàdúrà tó ń jọ ń lọ káàkiri tó ń ṣe connection káàkiri nígbà yẹn bóyá wọn tẹ̀ ti yọ ni mọ̀ ọ́n lórí ìjìnlẹ̀ lórí gúrùpù tẹ pé ayé ní gúrùpù àpèrè tẹ dálẹ̀ ń bọ́ba ń bújòyè àtàwọn important people nígbà tẹ bá bọ́ba tán mú gbogbo àwọn important people wa Wọlé Ṣóyínká bẹ̀rẹ̀ sí bú wọn ṣé màmá ò sọ ètò wọn ò sọ̀tàn Wọlé Ṣóyínká fún yín wọn ò sọ̀tàn ẹ̀ fún yín nípa ìrìn àjò tá à ń rìn tó o bá tiẹ̀ sọ̀tàn fún yín
ká lè yan pàtàkì ara àwọn èèyàn pàtàkì tó lọ kí Ìgbòho ní Benin Republic ṣé ẹ mọ̀ pé Wọlé Ṣóyínká lọ kí Ìgbòho ní Benin Republic ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ni tó máa ń pò ní fún ẹ mọ̀ ni ara àwọn tó jẹ́ ìdílọ́gbà tó jẹ́ ìdílẹ́yìn ọgbà fún ìrìn àjò táwọn ènìyàn àwọn tó lé foundation ní 1999 nìyẹn àwọn tó lé foundation ìbá mọ̀ àwọn tó lé gbọ́dọ̀ máa búrú àwọn yẹn wẹ́ nígbà tẹ́ bá tẹ̀ bú Professor Wọlé Ṣóyínká àwa tá àti ìdí professor tó ẹ pé ordinary professor ni wá ṣe ní búrú wa nígbà tó kó kó mú ní àwọn òkú mẹ́kọ̀ọ́ dìde ọ̀tẹ̀ ẹ̀yin agbóhùn gbogbo wọ̀nyí èmi ò ní sí ní ara pátì ọ̀ lára group tó wọ́n máa bú gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan Yorùbá mi ní sí lára ẹni tẹ́ bá mọ̀ pé ó dọ̀wọ́ wípé àgbàlagbà ẹ ti sọ fáwọn Yorùbá ẹ wo ibi tá a bá ọ̀rọ̀ dé nísìnyí ó dàbí pé ìwádìí òṣèlú ẹ̀ ní òṣè padà sí o ẹ kọ̀ tí yẹn bí aṣọ fún ibẹ̀ tó má bí dáa ó gbé Adélé lọ sí Ìbàdàn ilé ìwọ ní yíyan ní September ẹni tó má bí dáa kó gbé Adélé lọ sí Ìbàdàn ní Ìbàdàn mo ń bí nǹkan tí mo rí tí ọlọ́pàá àbí DSS bá tó má arrest yín wọ́n rescue yín because inú bí ọ̀pọ̀lọpọ̀ sí yín Onitiri is talk and gbogbo strategy tó ń lò is to silence people kò dẹ̀ ní work ẹni tó bá ti sọ̀rọ̀ máa dìgbò lónìí láti silence àwọn èèyàn ní kò lè work nítorí àti lọ́ba abẹ́ ìjọba Yorùbá nation àti ìgbà Yorùbá nation ẹni bá láti gba Yorùbá nation ẹni yẹn ń tàn ní àti ìgbà independence o afẹ́ Nigerian government láti wà nǹkan tí ìyá gbé wọlé ní statement sí òmìnira o bẹ̀tẹ̀ Ọlọ́run á fún wa gbà á lọ ẹni gbé ẹ̀ ọ̀ntì tabato aníkájọ́ ẹ̀ papọ̀ àní bàbá wa ní pariwo pé kí wọ́n ẹjọ́ ẹ jẹ́ ká parí ìjà ẹ kájọ́ ẹ̀ papọ̀ bí bàbá gbòòrò òmìnira tán àá tún máa já wọn ní lọ́dún wọn lọ́dà lẹ́ni wọn ló ti ya tán nítorí kò lè fọ́nù in line pẹ̀lú rubbish tó ń ṣe lórí gúrùpù wọn nítorí pé dá gúrùpù mẹ́rin àti márùn sílẹ̀ òfin yín ní gúrùpù yín kò méjì òfin yín ò méjì kò gún bàbá wálé kò dẹ̀ wọ́n mọ Yorùbá kankan tí ò bá sí lábẹ́ gúrùpù yín ẹni láti fòfin gúrùpù yín tó ti ń sìn nítorí pé àwọn òfin òfin gúrùpù yín ò mí pé àtidalẹ̀ kò dẹ̀ mí pé ayatán sọ̀rọ̀ mi lè yín ọ̀nà tẹ́ tó fi ń treat àwọn èèyàn tó wà nínú yín ó bad ẹ wà àwọn ọmọ tẹ́lẹ̀ kan lọ sí amúlùdùn rédíò ní mọ́níyà ó mọ̀ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ló ti sílẹ̀ náà oṣù márùn-ún lẹ́wọ̀n oṣù mẹ́fà náà ló ń bẹ̀. wọ́n gbá ìkan létí kò fi etí kan rí gbọ́ràn mọ́ dísìn láti gbà yẹn ìyàwó ìkan ní stroke lára wọn wọ́n ṣùtì kan lẹ́sẹ̀ kí ni ojúṣàn tẹ́ ṣe fún wọn ìdí ẹ̀ fún wọn lówó lóṣooṣù ṣebí at the end of the day ṣebí gbígbó náà rẹ̀ tó gún wọn ẹni wọ́n ti yàtọ̀ ẹni wọ́n ti dalẹ̀ gbogbo àwọn wọn rí ọ̀ wọ́n kó jáde yàrá ń dẹ̀ tẹ́ ń promise wọn yàrá ń dẹ̀ mélòó nínú wọn lẹ tọ́jú abẹ́mọ̀ pé àti ja ìjà òmìnira kì í ṣe kan kékeré ni. ṣé wá rí i pé àtàwọn wọ́ọ̀yọ̀ tẹ́ni kan lọ sẹ́kù kan lọ ṣeré ká. ṣé rí i pé ìgbà tí wọ́n máa jáde wọ́n pariwo Ìgbòho ló kó àwọn èèyàn lọ sí amúlùdùn rédíò ẹ ti wá rí i pé Onítìrí ni báyìí nínú àwọn ìkan Onítìrí leléyìí wípé Onítìrí òun ló ní kí wọ́n lọ bà rédíò station jẹ́ òun ló ní kí wọ́n lọ àtáàkì rédíò station amúlùdùn nìbàdàn ṣe rí i pé Onítìrí ni kìí ṣe èmi ni mo tún sọ yìí o ẹ wò ààyè kan nínú àwọn èèyàn wọn àwọn ló sọ eléyìí báyìí tí ẹ dẹ̀ mọ̀ sí àwọn ló fi ẹnu ara wọn sọ wípé àwọn sọ fún wọn gbà yẹn wọn gbọ́ wọn lọ síbẹ̀ ẹ gbọ́ mi. ọ̀nà tẹ́ tó fi ń treat àwọn èèyàn tó wà nínú yín ó bad ẹ wà àwọn ọmọ tẹ́lẹ̀ kan lọ sí amúlùdùn ẹ máa gbọ́ rédíò ní mọ́níyà. àwọn tí Onítìrí lọ sí amúlùdùn lẹ́wọ̀n oṣù mẹ́fà náà ló ń bẹ̀. wọ́n gbá ìkan létí kò fi etí kan rí gbọ́ràn mọ́ dísìn láti gbà yẹn ìyàwó ìkan ní stroke lára wọn wọ́n ṣùtì kan lẹ́sẹ̀ kí ni ojúṣàn tẹ́ ṣe fún wọn ìdí ẹ̀ fún wọn lówó lóṣooṣù ṣebí at the end of the day ṣebí gbígbó náà rẹ̀ tó gún wọn ẹni wọ́n ti yàtọ̀ ẹni wọ́n ti dalẹ̀ gbogbo àwọn wọ́n rí ọ̀ wọ́n kó jáde yàrá ń dẹ̀ tẹ́ ń promise wọn yàrá ń dẹ̀ mélòó nínú wọn lẹ tọ́jú abẹ́mọ̀ pé àti ja ìjà òmìnira kì í ṣe kan kékeré ni nínú yín ló wà lára wọn àtàwọn wọ́ríọ̀ tẹ́ni kan lọ sẹ́kù kan lọ ṣe reclamation kan ṣe kìnnì kan mission every mission mélòó nínú wọn ní the family wà lára wọn
come on. God bless you daddy. Ẹ wo ọ̀rọ̀ nínú èèyàn tọ́lọ́run fún ní làákàyè tí Ọlọ́run fún lọ́pọlọ ni bàbá yìí wà. Níwọ̀n ìgbà tí ẹ lọ tí ẹ tàn wọ́n bẹ́ẹ̀ ni bàbá mi Mr. Fẹ́mi tí ẹ lọ síbẹ̀ yẹn gbogbo yín wọ́n pariwo pé ààyè Ìgbòho àwọn ìgbà tí newspaper máa gbé àwọn ọmọ Ìgbòho wọ́n ti lọ àtáàkì amúlùdùn rédíò àwọn ọmọ kéde kan ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀nà Ṣèyí Mákindé bàbá Tinubu ó yẹ wá gbọ́ ìyá Onitiri òun ló rán àwọn èèyàn láti lọ àtáàkì rédíò station amúlùdùn kìí ṣe èmi mo sọ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ kinní ni o torí àwọn pariwo gbà yẹn pé àwọn kìí ṣe àwọn ọmọ Yorùbá nation àwọn òmìnira 2022 ni àwọn ló lọ àtáàkì rédíò station wọ́n sọ pé àwọn sọ fún wọn nínú gúrùpù pé kí wọ́n rọra pé kán má lọ síbẹ̀ ìgbà wo pé nǹkan tí wọ́n sọ fún wọn kán lọ ṣe tí Onítìrí sọ fún wọn àtàwọn ìjìnlẹ̀ Marcus àti Black Lion láti lọ àtáàkì rédíò station inú wọn di létí ọ̀pọ̀ nínú wọn ìyàwó ẹ̀ ní stroke ẹ gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí máa ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ó ń jẹ́ kó yé wa pé kò sí tó ń jẹ́ kò sẹ́ni tó mọ ìyá Onítìrí nílé àyàfà wa tá à ń wò pé online nìkan náà ti mọ ìyá Onítìrí ó ní kò sí Ìgbòho nìkan ló ń pariwo kí ló wá dé wọ́n pè yín ẹja àṣepọ̀ ẹlẹ́fẹ́ dá dúró ni kí ló dé tẹ̀ ń tan àwọn èèyàn ẹ̀ tí gba òmìnira o under Nigeria government lẹ́yìn wa àyè sọ fún yín tẹ́nbálá adélé ń bọ̀ gbogbo ẹ̀ scam ni o wọ́n ń tàn yín ni ìyá Onítìrí ó ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjìnlẹ̀ Marcus ó ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ $1 million tí wọ́n gbà níbo ló darí ẹ̀kọ́ sí èyí tẹ́ tún gbà lọ́wọ́lọ́wọ́ níbo ló wà owó tẹ́ ń dá owó tẹ́ fẹ́ pín fún ara yín àwọn èèyàn wá gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú gúrùpù yín àbí kẹ́gbọ̀n yọ ìtẹ́ ṣe tẹ́ fi lékun ibi ǹjẹ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ronú wọn dẹ̀ mọ̀ torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan nínú ayé gbogbo àwọn ẹni yìí èèyàn tí èsì èèyàn ni wọ́n bìkítà ọmọ ìyá wọ́n bìkítà ẹnì kankan wọ́n dọ́gbọ́n fi ń tàn yín wọ́n fi ń tàn yín láti bàtà tí ń da ìrìn àjò yẹn rú títí bàbá gan Bọ́lá Ahmed gan fi ṣe tẹ́nà wọn tán irọ́ wọn wá ń pa irọ́ ní gbogbo ìgbà Onítìrí di ẹni tó jẹ́ pé ó wá ń play game oríṣiríṣi wọ́n sọ ọ̀rọ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nílé tó jẹ́ pé ẹ̀dùn ọkàn ẹlòmíì jókòó pé ìrìn àjò tá à ń bá lọ yìí àgbà tí a yìí bàjẹ́ gbogbo tí àwọn èèyàn ti pláàni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà nínú ìrònú lórí ọ̀rọ̀ yìí ẹlòmíì ò ti rẹ̀ sára pẹ̀lú action tó ti ń gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ dáhùn kí la wá fẹ́ sọ kí ni tá a fẹ́ wí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rọ ẹ̀ẹ́dẹ̀mọ̀ torí ẹ̀ a nídìí àti ṣíà ètò yìí kó kàn wọ́n lára torí àwọn àṣírí tó ń tú yìí àwọn èèyàn tó bá tún máa wò wọ́n á rí in case ẹ fẹ́ pè wá wọlé abẹ́ ní tẹ́ fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì ọ̀ ẹ fẹ́ polówó ọjà yín ẹni tẹ́ fẹ́ fún wa ni àbí information tẹ́ fẹ́ sọ fún wa ẹ lè pè wá ọ̀
ẹ fẹ́ ká jọ wà nínú group, ẹ fẹ́ wà pẹ̀lú wa ní group Afọ̀njá TV WhatsApp, tó bá yẹ pé ẹ fẹ́ sọ ẹ fẹ́ wà pẹ̀lú wa ní Afọ̀njá TV WhatsApp, ẹ mẹ́sẹ̀gì wa. Tẹ́ bá ti mẹ́sẹ̀gì wa a máa háàdì síbẹ̀. Bẹ́ẹ̀ ni, so nọ́mbà wa yẹn náà ní 082 83 89 25 58. Gbogbo ẹnikẹ́ni tó nífẹ̀ẹ́ sí àti darapọ̀ mọ́ Afọ̀njá TV WhatsApp group, ẹ lè pè wá ọ̀kẹ́ mẹ́sẹ̀gì wa gẹ́gẹ́ bí mo ṣe sọ ní WhatsApp wa. Nọ́mbà yẹn 082 83 89 25 58. Òun náà ló wà lórí ètò lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58. Ẹ lè fẹ́ darapọ̀ mọ́ WhatsApp wa, àbí bóyá ẹ ní information tẹ́ fẹ́ fún wa, àbí ẹ ní àwọn nǹkan tẹ́ fẹ́ bá wa sọ, ẹ lè pè wá. Bẹ́ẹ̀ ni, mo kí bàbá mi, mo kí yín baálẹ̀ dáadáa, mo kí yín ẹ kú àdúró tí gbogbo gbà. Bẹ́ẹ̀ ni, torí tẹ́ bá ti gbọ́hùn mi báyìí níṣẹ́ lẹ máa ń sáré gírì pé fẹ́ wo ọmọ yín ò ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín, torí gbogbo ìgbà tí mo bá ti rí báyìí inú mi máa ń dùn ni. Pẹ̀lú ẹ̀yin tí ẹjọ́ lólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin fáàsì mi, òun mo ti sọ fún yín, nọ́mbà mi nìyẹn. Ẹ bá fẹ́ pè sórí ètò ni, àyè rí wà láàrin ìṣẹ́jú méjì. Ẹni tó bá fẹ́ pè wọlé ẹ pè, ẹ bá fẹ́ polówó ọjà yín náà ẹ pè wá. A máa ṣàlàyé fún yín bó bá ṣe máa lọ, a dẹ̀ máa bá yín polówó ẹ̀ dáadáa. Àánú Ọlọ́run máa dé bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ wa dàsìkò sí. Bẹ́ẹ̀ ni, a máa dúpẹ́ ní gbogbo ìgbà ni. Tá à ń dúpẹ́ lórí jíjẹ, tá à ń dúpẹ́ lórí nínú. Ẹ̀yin ìyá mi nílé lóko, mo dúpẹ́ fún yín. Ó tún di ìgbà kan náà. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín.